Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ààrẹ tuntun lọ́wọ́lọ́wọ́ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ olùkọ́ fún ilé ẹ̀kọ́ gíga àpapọ̀ National President of Academic Staff Union of University, Ọ̀jọ̀gbọ́n Christopher Pipuma ti sọ jáde síta wípé òun àti ìṣèjọba òun yóò dúró lórí ètò ìdádúró ti ilé ẹ̀kọ́ gíga. Ọ̀rọ̀ rẹ̀ yí papọ̀ mọ́ èyí tí ẹni tí ó gbé ìṣèjọba lé lọ́wọ́, Ọ̀jọ̀gbọ́n Emmanuel Osodeke sọ wípé àìṣètọ́jú àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga lọ́nà tó bójúmu ni ó ń ṣe okùnfà sísálọ tí ó máa ń wáyé lọ́pọ̀ yanturu, èyí tí a tún lè pè ní academic japa. Ọ̀jọ̀gbọ́n Christopher Pipuma, ẹni tí ó jẹ́ ọ̀jọ̀gbọ́n onímọ̀ ètò ìṣègùn òyìnbó lórílẹ̀-èdè Nàìjíríà àti pé ó tún jẹ́ ẹni kẹrìnlá ààrẹ àpapọ̀ fún ASUU, ni ó ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ yìí ní ọjọ́ Ajé níbi wẹ̀jẹwẹ̀mu tí wọ́n ṣe fún àwọn ààrẹ tí ó ṣẹ̀ṣẹ̀ gbé ipò àti ìṣèjọba kalẹ̀ láti ọwọ́ Michael Okpara ti ilé ẹ̀kọ́ gíga University of Agriculture, Umudike, ẹ̀ka kan nínú ẹgbẹ́. Ààrẹ tuntun fún ẹgbẹ́ ASUU náà wá dúró lórí èròǹgbà ẹgbẹ́ náà wípé ilé ẹ̀kọ́ gíga àpapọ̀ gbọ́dọ̀ dá dúró kí wọ́n sì tún gba òmìnira àti gbogbo ohun mìíràn tí yóò mú ìdẹ̀ra bá agbègbè fún àwọn ọmọ ẹgbẹ́ pátápátá. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìyanṣẹ́lódì jẹ́ ohun èlò tí kò ṣeé má lò rárá, ṣùgbọ́n ó kàn jẹ́ ohun èlò irinṣẹ́ tí ó lè di lílò nígbà tí ìjọba bá kọ̀ jálẹ̀ láti mú àdéhùn wọn ṣẹ pẹ̀lú ẹgbẹ́ ASUU. Ó tún ṣàlàyé wípé ìlàkàkà ẹgbẹ́ ASUU jẹ́ àjùmọ̀ṣe papọ̀ èyí tí ó kan àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga, akẹ́kọ̀ọ́ àti àwọn òbí. Ó tún wá jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé ìyanṣẹ́lódì jẹ́ ohun èlò tí gbogbo àgbáyé ń lò, kì í ṣe orílẹ̀-èdè yìí nìkan ni ó ń lò ó, ṣùgbọ́n òun ní ìrètí wípé gbogbo nǹkan tí àwọn bá béèrè fún yóò tẹ́ àwọn lọ́wọ́ láì yanṣẹ́lódì. Alága ẹgbẹ́ ASUU ní ilé ẹ̀kọ́ Michael Okpara University of Agriculture, Umudike, ẹ̀ka ti MOUAU, Chike Eguene wá gbóríyìn fún ààrẹ àná ti ẹgbẹ́, Ọ̀jọ̀gbọ́n Emmanuel Osodeke, pé ó jẹ́ kí MOUAU àti orílẹ̀-èdè lápapọ̀ di àmúyangàn tí ó sì tún jẹ́ kí ìrẹ́pọ̀ wà láàárín àwọn aláṣẹ alábòójútó ilé ẹ̀kọ́ gíga àwọn àti ẹgbẹ́ ASUU ti Umudike. Ó tún ń sin orílẹ̀-èdè yìí, ó sì tún jẹ́ kí ẹgbẹ́ ASUU ti ilé ẹ̀kọ́ gíga àwọn náà yangàn láti lè jà fún ẹ̀tọ́ ẹ̀kọ́ tó dára ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn aláṣẹ alábòójútó ilé ẹ̀kọ́ àwọn náà ti ń bá ẹgbẹ́ àwọn ṣe papọ̀, ṣùgbọ́n kí ó má yà wọ́n lẹ́nu wípé ìjọ́kíjọ́ tí àwọn alábòójútó ilé ẹ̀kọ́ gíga àwọn náà bá kọ̀ jálẹ̀ tàbí ṣe lòdì sí ẹ̀tọ́ àwọn, dandan ni kí àwọn jà fún ẹ̀tọ́ àwọn àti ohun rere tí yóò ṣe àwọn ará ìlú lóore. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. The Department of State Services (DSS) ní ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n dá àwọn ènìyàn mẹ́ta tí wọ́n fura sí wípé wọ́n wà nínú àwọn ẹgbẹ́ ọmọ ìlú tí wọ́n ń ṣe lòdì sí òfin ti ènìyàn Biafra, Indigenous People of Biafra (IPOB) àti ti apá ajìjàgbara ìlà-oòrùn ètò ààbò ayélujára Militant Wing Eastern Security Network (ESN), tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n lọ́wọ́ nínú ikú àwọn Fúlàní darandaran méje tí ìwé ìròyìn The Nation ṣe àkójọpọ̀ ìròyìn rẹ̀. Àwọn iléeṣẹ́ elétò ààbò náà tún sọ síwájú nínú ọ̀rọ̀ wọn náà wípé àwọn ṣe àyẹ̀wò ẹ̀sùn tí ó lé ní 20 àwọn ènìyàn tí àwọn mú sínú akóló àwọn láì jẹ̀bi, gẹ́gẹ́ bí ipa pàtàkì nínú ètò ìlànà àtúntò tí adarí ọ̀gá àgbà tuntun ti ọlọ́pàá ìkọ̀kọ̀ Ọ̀gbẹ́ni Olúwatósìn Àjàyí ń ṣe. Amòfin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí ó fi ìlú Àbújá ṣe ibùgbé, Ọ̀gbẹ́ni Dèjì Adéyanjú, ṣe àfihàn ìròyìn náà lórí ẹ̀rọ alátagbà rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun wípé àwọn ọkùnrin mẹ́ta náà bíi Austin Odemba, Nixon Onyedikachi
Odemba àti Ifesinachi Eze ni wọ́n ti so wọ́n papọ̀ pẹ̀lú àwọn ẹbí wọn. Amòfin náà tún wá ṣàlàyé àwọn tí wọ́n dá sílẹ̀ gẹ́gẹ́ bí ètò ìlànà tí ọ̀gá àgbà fún ilé-iṣẹ́ DSS ń ṣe pẹ̀lú àyẹ̀wò ẹ̀sùn àwọn tí ó wà ní àkóló wọn kí wọ́n tètè gbé wọn lọ sí ilé-ẹjọ́ tí ọ̀rọ̀ wọn bá jẹmọ́ ilé-ẹjọ́ àti kí wọ́n dá àwọn ènìyàn tí wọ́n mú láìjẹ̀bi rárá sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Àjọ tí ó ń gbógun ti lílo oògùn olóró National Drug Law Enforcement Agency (NDLEA) àti Ilé-iṣẹ́ Àpapọ̀ fún Ètò Ẹ̀kọ́ Federal Ministry of Education ti gbìmọ̀ papọ̀ láti fi ẹ̀kọ́ lórí oògùn sínú ìwé kíkọ́ tí wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ nínú ilé-ẹ̀kọ́ girama àti kí wọ́n pọn dandan ṣíṣe àyẹ̀wò oògùn olóró ní gbogbo ilé-ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè yìí. Ọ̀rọ̀ yìí jẹyọ síta nínú ìpàdé tí ó wáyé láàrin alága àti olùdarí àgbà fún ilé-iṣẹ́ NDLEA, Brigadier General Mohammed Buba Marwa, retired, àti Mínísítà fún Ètò Ẹ̀kọ́ Dókítà Maruf Ọlátúnjí Aláùsá ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí agbẹnusọ fún àwọn àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi sọ ni pé ìpàdé náà dá lórí ìlànà àjọṣepọ̀ bí lílo oògùn olóró yóò ṣe dínkù ní pàtó láti ara ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè yìí. General Marwa tí ó kó àwọn aṣojú lọ́gàálọ́gàá òṣìṣẹ́ iléeṣẹ́ NDLEA sòdí wá síbi ìpàdé náà ṣàpèjúwe lílo oògùn olóró gẹ́gẹ́ bí ìpèníjà tí ó ń dúnkòokò lájà mọ́ àwùjọ ní pàtó àwọn ọ̀dọ́. Ó tún wá sọ wípé dídójú ìjà kọ oògùn olóró dàbí pé à ń dojú ìjà kọ ẹ̀mí àwọn ọmọ wa ni, nítorí pé lílo oògùn olóró nílòkulò ń jẹ́ kí àìní ààbò tó péye máa túbọ̀ lékè sí i, àti pé láìsí oògùn olóró, àwọn ìwà búburú bíi ìwà ìpànìyàn ní ìpakúpa láti ọ̀dọ̀ àwọn adàlúrú agbébọn, ìwà ajínigbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní pọ̀ tó ohun tí à ń fi ojú rí lóde òní. Ó tún wá sọ iye àwọn ènìyàn tí àjọ àwọn náà ti fi ọwọ́ òfin mú wípé wọ́n lé ní 40,000, 40,887, tí àwọn tó lé ní 8,682 ni wọ́n jẹ̀bi ẹ̀sùn lílo oògùn olóró. Àjọ àwọn náà tún gbẹ́sẹ̀ lé oògùn olóró tí ó lé ní 5,507 metric ton of drugs, pẹ̀lú oògùn olóró bíi tramadol tí ó lé ní bílíọ̀nù kan àti àwọn oògùn mìíràn tí iye rẹ̀ lé ní tírílíọ̀nù kan náírà. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ohun mẹ́ta tí ó ṣe pàtàkì tí ó jẹ́ àfojúsùn àjọ àwọn náà ni: èkíní, ṣíṣe àyẹ̀wò àti àtúntò ìlànà ètò ẹ̀kọ́ ti ilé-ìwé girama láti rí dájú pé ó ṣàtúnṣe sí lílo oògùn olóró. Èkejì ni ètò ìlànà dídádúró nìkan stand-alone program láti ṣe àgbékalẹ̀ àwọn ètò ìlànà kan bíi ẹ̀kọ́ kíkọ́, ìdíje àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ilé-ẹ̀kọ́ wa gbogbo. Àti ìkẹta ni láti jẹ́ kí àfojúsùn àwọn òbí dá lórí ìpolongo àti ìmọ̀ nípa bí a ṣe lè dènà lílo oògùn lọ́nà àìtọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí wípé kíún lọbẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé, mo dúpẹ́. Ó dàbọ̀.